Irú òfin wo leléyìí látọwọ́ àwọn aṣòfin Nàìjíríà? Àwọn aṣòfin wa ń palẹ̀ òfin kan mọ́ báyìí. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin, eré burúkú tí wọ́n sì ń sá láti kòfin náà àti láti tètè fọwọ́ sí i fi hàn pé wọ́n fẹ́ kí Buhari ti fọwọ́ sófin náà kó sì ti di mímúlò kí wọ́n tó máa lọ ni. Ṣùgbọ́n òfin náà ò dáa, kò ní í dáa rárá. Òfin ìrẹ́jẹ, òfin ìkà, òfin ọ̀jálé onílé bọ́ tiẹ̀ lẹ́yìn. Àwọn aṣòfin Nàìjíríà ń fọwọ́ bọ̀wọ̀ àbàjẹ́ tiwọn, wọ́n sì ń wá wọn tí ó máa jìyà ìwà àbàjẹ́ táwọn bá ń ṣe. Òfin táwọn aṣòfin yìí fẹ́ ṣe, òfin àwọn dókítà ni. Wọ́n ní téèyàn bá kàwé tó lọ́dún 7 tó fi di dókítà, yóò ṣẹ̀ṣẹ̀ wàá fọdún 5 míì ṣiṣẹ́ kó tó di pé wọ́n ó fún ní ìwé ẹ̀rí àti ìwé àṣẹ láti máa ṣe dókítà. Èyí ni pé nígbà táwọn tó kù bá kàwé dákàntáǹtì, tí wọ́n ti kàwé di lọ́ọ̀yà, tẹ́lòmíì ti dádájọ́, àwọn ọmọ ọlọ́mọ tó lọ kọ́ dókítà ó máa fọdún 5 síjọba lẹ́yìn ọdún 7 èwe wọn. Aṣòfin kan tí wọ́n ń pè ní Johnson ló gbàbá náà kalẹ̀. Ohun tó sì sọ pé ó fà tó ń fi gbàbá yìí kalẹ̀ ni pé káwọn lè fòpin sí báwọn dókítà tí wọ́n bá ti kàwé tí wọ́n ti gba láńsẹ̀sì àwọn dókítà ṣe máa ń sá lọ sórílẹ̀-èdè míì láti ṣiṣẹ́ wọn ń bẹ̀. Lójú ọkùnrin yìí, orí bíbẹ́ lóògùn ẹ̀fọ́rí. Àwọn aṣòfin tó kù náà sì gbà fún un. Báwọn aṣòfin Nàìjíríà ò bá ṣe dáadáa, níṣe ló kúkú yẹ kí wọ́n sọ pé kí gbogbo akọ́ṣẹ́mọṣẹ́ tó bá ti jáde ní yunifásitì máa lọ́dún 5 báyìí fọ́ọ̀sì kí wọ́n fi ṣiṣẹ́ ní Nàìjíríà kí wọ́n tó sá lọ. Ṣé lójú àwọn tí wọ́n dáná òfin yìí, ṣòfin tí ó fòpin sí sísá lọ táwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń sá lọ ní Nàìjíríà nìyẹn? Abirú ìdoríkodò àgbékalẹ̀ wo leléyìí? Báwọn akọ́ṣẹ́mọṣẹ́ bá ń sá lọ, tí wọ́n ń sá lọ sórílẹ̀-èdè míì, ṣé bóun tó yẹ káwọn aṣòfin yìí béèrè ni pé kí ló dé táwọn èèyàn náà ń sá lọ? Kí ló dé tí wọn ò fẹ́ gbórílẹ̀-èdè wọn tó jẹ́ bòmíì ni wọ́n fẹ́ gbé, níbi tó ṣeé ṣe kíyà tí ó jẹ wọ́n ń bẹ̀ jò ohun tójú wọn bá rí bí wọ́n bá jókòó sílùú wọn lọ. Ibi tá a mọ ni làbá máa gbé, ibi a mọ ni ló dùn. Àìní tó ní mọ́mọ sá kúrò nílé bàbá rẹ̀ lọ gbélé ẹni ẹlẹ́ni. Kí làwọn òyìnbó ń ṣe ń lù wọn tí ò sí ní Nàìjíríà fáwọn akọ́ṣẹ́mọṣẹ́? Ohun tó yẹ káwọn aṣòfin yìí wádìí ẹ̀ nìyẹn. Nígbà téèyàn kan bá fọdún 5 ká pámárì, tó fọdún 6 ká sẹ́kọ́ndírì, tó fọdún 5 míì tàbí jù bẹ́ẹ̀ lọ ká yunifásitì, tó jáde tí wọ́n ní kó lọ ṣiṣẹ́ àgùnbánirọ̀ ọdún kan, tó wá parí gbogbo ẹ̀ tó ń fẹsẹ̀ gbálẹ̀ fún bí ọdún 2, 3, 4 láì ríṣẹ́ tó máa ṣe, tàbí tó ríṣẹ́ náà tán tówó tó ń gbà ń bí iṣẹ́ òtó láti fi gbalé self-contained, ká má tí ì sọlé fúláàtì, mọ́tò tí ó gùn, tí kò sì ṣètò gbòkègbodò ọkọ̀ tó níláárí, táwọn ọmọ olóṣèlú tí ó kàwé rárá ó máa kọ́lé mọ́lé, tí wọ́n máa ra mọ́tò mọ́ mọ́tò lójú ẹ̀, táwọn agbèrò ó máa di bilọ́níà, tí wọ́n á máa náwó bí wọ́n ṣe fẹ́. Ńgbà wo ni ìrẹ̀wẹ̀sì ọkàn ò ní múrú ẹni bẹ́ẹ̀? Ńgbà wo ni tọ̀hún ò ní kúkú òjijì? Tàbí kó dọ̀daràn tí ó máa digunjalè, tàbí wẹ́ni tí ó fi ṣòwò kiri? Àwọn aṣòfin tí wọ́n bá síríọ̀sì, tí wọ́n nìkan ṣe, àwọn ohun tó yẹ kí wọ́n wádìí rèé, kì í ṣe láti máa ṣòfin ìkà, òfin ìmọ̀tara ẹni nìkan, àtòfin láti pọmọ ẹlòmíì lára. Kí ló dé táwọn aṣòfin yìí ò yára wọn wò? Kí wọ́n worú mọ́tò táwọn ń gùn, kí wọ́n worú ilé táwọn ń gbé, kí wọ́n ròye owó táwọn ń gbà àtàláwáǹsì, kí wọ́n worú ayé táwọn ń jẹ, kí wọ́n sì wò báyé táwọn ń jẹ yẹn bá bá tàwọn dókítà tí wọ́n fẹ́ torí ẹ̀ ṣòfin mu. Kí ló dé táwọn kò ṣòfin pẹ́ni tó bá fẹ́ da ṣòfin ti gbọ́dọ̀ kọ́kọ́ fọdún 10 sílẹ̀ bàbá rẹ̀? Kí wọ́n ṣòfin láti sọ pẹ́ni tí ò bá ti fọdún bíi 16 kàwé, kó sì ti fi tipátipá ṣiṣẹ́ ìlú fọdún 5 lẹ́yìn ìwé tó kà, kò gbọ́dọ̀ dupò láti wá sílé aṣòfin. Kí ló dé tí wọn ò ṣòfin páṣòfin ilẹ̀ yìí kankan ò gbọ́dọ̀ lọ sílùú òyìnbó ní gbogbo ọdún tó bá fi já ṣòfin, àtọdún 5 lẹ́yìn tó bá fi ipò náà sílẹ̀? Gbogbo eléyìí nìbàjẹ́ káràlú mọ̀ pé àwọn aṣòfin gidi la ní, àwọn aṣòfin tí wọ́n fẹ́ taráàlú tààrà ni. Ìgbà tí wọ́n bá fi tipátipá ṣiṣẹ́ ọdún 5, lẹ́yìn ọdún 5 tí wọ́n bá gbẹ́rù wọn tí wọ́n bá lọ, àǹfààní wo ló wà ńbẹ̀ fúnjọba Nàìjíríà? Èrè wo níjọba yìí jẹ? Ǹjẹ́ èèyàn lè ṣiṣẹ́ dáadáa ńgbà tínú ẹ̀ ò bá dùn bí? Káwọn aṣòfin wá jókòó kí wọ́n tèrò wọn pa o. Òfin eléyìí kì í ṣòfin ìdàgbàsókè o, òfin ìfàsẹ́yìn lásán ni. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.